Yorùbá Gidi TV. bó o rántí ikú gàkóso ó tọ́ o ẹ wá ń bí ẹ wá wò tán Basorun àgbà ìbà bàbá Basorun Gáàrè o ìtàn ìmọ̀mọ̀ lágbára ó kà màmá o. ọmọràn kan ò mọyé yẹ̀pẹ̀ ilẹ̀ àrìnà kan ò bá wọn rìnà débi ọ̀dọ́pin. bó o rántí ikú Gáà kó sòótọ́ ẹ́písòdù 9 rèé o ìwé ìtàn Basorun Gáà èyí tí Adébáyọ̀ Fálétí fi àrògùn gbé kalẹ̀ tó sọ ọ́ di kíkọ. Ọlákúnlé Fásùgbà ló kọ mi wọ́n kà á sọ ọ́ di wíwò fún yín. Ìtàn Basorun Gáà nílẹ̀ Yorùbá. Ẹ́písòdù 9 rèé o ìwé ìtàn Basorun Gáà. lẹ́yìn tí Basorun Gáà ti pa ọmọ ọba tórúkọ rẹ̀ ń jẹ́ Àgbẹ̀yìn tán ní ààfin Gáà gbogbo rẹ̀ dá páro àárọ̀ kùtùkùtù ni Akínkúnmi wọlé pẹ̀lú ìbínú. A rí àmì ilé tí ó ti jó ṣùgbọ́n tí wọn ò tí ì kọ́ àfi ibi kékeré kan báyìí ni wọ́n súré kọ́ ibi tí Gáà ń rí fi ara pamọ́ sí ni níbi tí ń forí mù sí ná. Akínkúnmi ń pé Gáà dà ẹ jẹ́ ó yọjú síyìn kárójú kà Gáà yọjú síyìn o. Bákínkúnmi ti ń pariwo Gáà ní Gbàgí wọlé. Gbàgí ní ọmọ wo lẹnu ẹ gbọ́rọ̀ tó bá ń ta ní bàbá rẹ̀ lẹ̀ yìí. Akínkúnmi fèsì ó ní èmi ò bá wọ lọ́rọ̀ ń tiẹ̀ àbí Gbàgí kọ́ ń bó ti wù kọ́ láàrẹ̀ ó rẹ̀ gẹ̀dẹ̀ tó ẹrú ni ọlọ́dọ̀ Basorun ọmọ ni mo jẹ́ fún bàbá tó bí mi. Bákínkúnmi ti ń sọ yìí lọ́wọ́ ni Gáà jáde Gbàgí náà sì fa idà rẹ̀ yọ. Gbàgí ń sọ̀rọ̀ pẹ̀lú ìtara bó ti fa idà rẹ̀ yọ ó ní ilé rẹ̀ wó ọ̀nà rẹ̀ wó ó sọ tí bàbá rẹ̀ ò lè sọ. Bẹ́ẹ̀ ni Gbàgí gbé idà rẹ̀ sókè ó fẹ́ ṣá Akínkúnmi bó ti fẹ́ ṣá ni Gáà wípé ó tó ná Gbàgí ọmọ ta leléyìí ṣùàṣùà ẹnu níbo ló ti wá dákun bo ló ti wá o ta ló rán ọ sí wa. Akínkúnmi fún Gáà lésì ó ní bàbá ta leléyìí gíẹ̀gíẹ̀ ara Akínkúnmi lèmi jẹ́ oníṣọ̀nà ọba ní bàbá mi èèyàn ò sì rán mi wá èmi ni mo dá wá bá ọ ìkànnì ọ. èéṣe tó pàgbẹ̀yìn olólùfẹ́ mi ikú Àgbẹ̀yìn ló gbé mi wá mo wá gbẹ̀san rẹ̀ ni èéṣe ọ tó pẹ̀tù tó tún jẹ́ kẹ́tù ó jẹ́. Gáà ní káì Gbàgí ajá tó wọlé ẹkùn yóò fẹ̀jẹ̀ bora. Lójijì Akínkúnmi tú òǹdè kan nídìí ẹ̀ ó súré sí Gáà ó kó òǹdè náà bó lẹ́ẹ̀mẹ́ta. Akínkúnmi ní kájá ó tó wẹ̀wẹ̀ jẹ̀ ajá ó fẹkùn lẹ́wù yá. kíá Gbàgí gún Akínkúnmi ní idà rẹ̀ látẹ̀yìn ó ṣubú lulẹ̀ Akínkúnmi sì kú Gáà náà ṣubú lulẹ̀. bígún bá ṣeré bígún bá ṣe bí níṣẹ́ là ń fọwọ́ gbalẹ̀ jí. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ìwọ́ríwọ́ wo lóhùn ẹgbẹ́ wa. Gbàgí ń pariwo bàbá ẹ dìde bàbá ẹ dìde. Gáà gbìyànjú láti dìde ní tòótọ́ ṣùgbọ́n ọwọ́ àtẹsẹ̀ Basorun Gáà ti rọ. Gáà lanu kótó ó ní Gbàgí ní bàbá kí ló ṣe yín yìí. Gáà ní wo nǹkan wọ́wọ́ mi wẹ́sẹ̀ mi. Gbàgí tó ní bàbá àwọn àlejò tí wọ́n ń wá yín bọ̀ ò sì gbọ́dọ̀ rí àṣírí yìí o. Gáà ní
lọ gbẹ́kù Akínkúnmi jù sẹ́ẹ̀kùlé gbẹ́kù rẹ̀ jù sẹ́ẹ̀kùlé. ní wéré Gbàgì gbé òkú Akínkúnmi jáde. Basorun Gáà ń sọ̀rọ̀ bó ti wà nílẹ̀ pẹ̀pẹ̀ ó ń pé èé ṣe ìparun ń bọ̀ kọ́hún èé ṣe koríko tá a fojú tí ń rin ní fọ́ni lójú èé ti ṣe. bí ó ti ń sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó ń gbìyànjú láti gbé apá àti ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n kò ṣeé gbé o. bẹ́ẹ̀ ni Gbàgì tún padà wọlé ló bá tún kọjú sí Gbàgì ó ní Gbàgì gbé mi sórí àpèrè kó o tọ́jú mi wọ̀ mí láṣọ gbogbo ẹni tó bá wọlé má jẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan kan ti ṣe mí lára o. bí Gáà ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ni Ọláyíòtán wọlé. Gbàgì ní Ọláyíòtán Ọláyíòtán ní hàn kí ló ṣe bàbá ńlẹ̀ẹ́lẹ̀. Gbàgì ní lọ gbẹ́ni ńlá kan wá kó o sì má ṣọ̀gùn wá bàbá jáde. Basorun Gáà ní ọmọ mọ́jà fira. Ọláyíòtán jáde. Gbàgì ń tún Gáà ní ara ṣe kí Ọláyíòtán tó padà wọlé. láìpẹ́ Ọláyíòtán tún wọlé wá. Ọláyíòtán ní Gbàgì báwo lọ̀rọ̀ ti jẹ́ gan-an. Gbàgì ní ṣáà jẹ́ ká tọ́jú wọn ná kálejò tó máa dé. wọ́n tẹ́ ẹ ní yípo Gáà bí egúngún a ò sì rí nǹkan kan tí wọ́n ń ṣe. ṣùgbọ́n lákòókò yìí ni wọ́n wọ Gáà láṣọ tí wọ́n sì gbé jókòó lórí àpèrè. lẹ́yìn èyí ni wọ́n wá ṣí ẹni náà kúrò. Gbàgì ń wí pé Ọláyíòtán jẹ́ a máa wọnú ilé lọ mo fẹ́ ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ díẹ̀. wọ́n jáde wọ́n fi Gáà sílẹ̀. bẹ́ẹ̀ ni ìyáálé orí Alápinni àti Kúdẹ̀fù wọlé. wọ́n bá Gáà ó yà wọ́n lẹ́nu. Alápinni ní ẹ kú ọwọ́ o. Gáà ní ẹ máa bọ̀ níyìn o ẹ máa rọra o. Alápinni ní Ọ̀ṣọ̀run ní ilẹ̀ wa. Gáà ní ọ̀rọ̀ tiná yìí náà ló fà á iná tó jólé ló fà á o. ìyáálé orí ní ẹ kú ewu tiná yìí ẹ kú ewu o. Kúdẹ̀fù ní kára ó lé bàbá ẹ sì kú ànátúná owó. Basorun Gáà ní bàbá Aláàfin ńkọ́ àbí ó ti kí wa tán ni. Kúdẹ̀fù ní ara wọn fà díẹ̀ ni ò jẹ́ kí wọ́n ó wá wọ́n ní kí n túbá fún yín ni. Gáà ní ọ̀kàrè. bẹ́ẹ̀ ni Gbàgì wọlé. Gbàgì ní gbogbo létí ẹ̀ ti kún. Alápinni fèsì ó ní Gbàgì ẹ pẹ̀lẹ́ o. Kúdẹ̀fù ní ẹ kú rògbòdìyàn yìí o. ìyáálé orí náà ní bàbá wa Ọ̀ṣọ̀run kára ó le kájíǹde ó jẹ́ bàbá Aláàfin ní ká kí ọ. ó ní bí ilé ọba bá jó ẹwà ló bùkún ṣùgbọ́n bí ilé Ọ̀ṣọ̀run bá jó ẹwà púpọ̀ ni. ó ní gbogbo ohun tó fi ṣiṣẹ́ ilé rẹ̀ ó ní gbogbo Ọ̀yọ́ ti tọ́jú àtọ̀yọ́ ilé àtọ̀yọ́ oko wọ́n sì tún mú nǹkan ẹ̀bùn bọ̀ èyí tọ́ṣọ̀run ò mú ṣe dúkìá dípò ohun tí náà ti parun. ǹjẹ́ Basorun àgbà àtẹ̀lé ikú bàbá yèyé ẹ wá yọjú wò wọ́n níta kẹ̀kí wọn kó tó di pé a ó gba ohun tí wọ́n kó wá gbogbo lọ́wọ́ wọn. Gbàgì ní ìyá wa lé orí mọ̀ wípé mo gbẹdun lọ́wọ́ rẹ kégi bàbá ò ní bọ́ síbì kan ilé ní pàtàkì ìjókòó dèdí. Gáà ní ìyáálé orí Alápinni Kúdẹ̀fù bọ́bá sọba tí ọ̀ṣọ́ṣọ̀run Alápinni náà ló lè ṣó lórí awo. ẹ má jẹ́ ká torí owó fọlá Ọ̀yọ́ wọlẹ̀ ìwọ ni kó o ṣojú fún mi. gbogbo wọn ní kára ó le. wọ́n jáde àmọ́ Gbàgì àti Gáà dúró sínú ilé. Gbàgì ní àwọn ọ̀tá lẹ́rí ni olúwa mi ìlù ìbàjẹ́ ni wọ́n ń lù ìlù ìbàjẹ́ tí wọ́n sì ń lù ọba ò ní jẹ́ kóró. Basorun Gáà ní yóò dáa fún ọ Gbàgì. Alápinni àti ìyáálé orí tún wọlé. Alápinni ní kára ó le
ọ̀ṣọ̀run alákétu aláké àwùjalẹ̀ owó nìkan làwọn rí mú wá. Ó fi díẹ̀ nínú owó ẹyọ náà hàn. Owó nìkan làwọn rí mú wá tó jówó tuntun ní yanranyanran. Èkínní ẹgbẹ̀rún ọ̀kẹ́, èkejì ẹgbẹ̀fà, ẹ̀kẹta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Gáà ní eléyìí ní mọ̀ láhùn o, àbí ò lówó lọ́wọ́ ni. Alápínní ní kẹ́mi yín ó gun ọ̀ṣọ̀run ó lówó kò lè náà ní. Gáà rẹ́rìn yẹn gì ó ti gbélé ahun ó kàn án. Ìyáálé orí ní àtọwá ìjẹ̀ṣà àtọ̀wọ̀ gbogbo wọn ni wọ́n gbágun obì wá, ìfin igbá ipa igbá. Gáà béèrè ó ní lẹ́nìkọ̀ọ̀kan wọn. Ìyáálé orí ní bẹ́ẹ̀ ni kára ó le. Ọba àbẹ́ní múlẹ̀kẹ̀ wá, ìwọ̀nyí làwa mú ṣàpẹrẹ. Gáà ní wọ́n mọ̀ ṣeun o, ẹ máa gbé gbogbo wọn jù ságbàlá. Ìyáálé orí jáde, Kúdẹ̀fù wọlé, ó mú ìwo màálù kan lọ́wọ́. Alápínní ní nǹkan tá a tún nù. Kúdẹ̀fù fèsì ó ní aṣẹ́yìn tìṣẹ́yìn ránṣẹ́ wá, oúnjẹ tòkè o sàbí gànà amúnijì ó ti ìjì ó ajorí ìwìn ìràwọ̀ ẹlẹ́yin pó ìpápó ọ̀kẹ̀rẹ̀ ní Ṣakí àlépàtà nígbòho. Gbogbo wọn ni wọ́n dẹ́ranjọ fún ba. Ẹ̀yìnlá lọ́nà ẹgbẹ̀rin, ìdérègbè lọ́nà ẹgbẹ̀fà. Wọ́n náwó wọ́n tún nára. Alápínní ní apẹ̀rẹ̀ rèé o ṣeun Kúdẹ̀fù bàbá, bẹ́ẹ̀ sì lọ̀ràngún léèlá baálẹ̀ látògbómọ̀ṣọ́. A sì ti róníṣẹ́ olúwo, àti ríkọ̀ tìmì, àti róńṣẹ́ atẹ́wọ́gbẹja tìlú Òṣogbo tí wọ́n wá fi towó taṣọ tún bá ṣe. Gáà ní wọ́n mọ̀ ṣeun o, ẹ lọ ṣe gbogbo wọn lọ́jọ́ ságbàlá. Wọ́n ń jáde, ó kù Gáà nìkan. Bẹ́ẹ̀ ni Gáà ń sọ̀rọ̀ lọ, ó ní ọ̀nà àràmọ̀ lóògùn gbà tí fi jẹ́ o. Mo fi iná kunlé tán, owó ń gbabi gbogbo yọ sí mi, dúkìá mi tún wá ń dìpele ìpele. Àwọn èèyàn súré wọlé. Gáà ní kí ló dé, kí ló dé, kí ni lè yín o. Nígbà yìí ni a wá ń gbọ́ ìlú Ogun fìrìnfìrìn láti ọ̀nà jíjìn wá. Kò sẹ́ni tó lè dúró, àfòkè àfòkè àfigbó àfòkè. Alápínní pariwo sókè ó ní bàbá nǹkan dé, nǹkan dé, ogun wọ̀lú, ẹ dìde, ẹ dìde kúrò níhìn, ẹ wọlé lọ, ẹ wọlé lọ bàbá, ẹ wọlé lọ. Gbàgì ní bàbá Ọ̀yọ́ ń gbọ́ tẹ̀ ẹ́ bọ̀ o. Gáà ní ilé ní pátákì ìjókòó dèdí. Ìyáálé orí ní ẹ gbà wá o, ẹ gbà wá o, a ò mọ nǹkan tó dé o, ẹ gbà wá o. Gáà ní kó gbogbo wọn ságbàlá, bílẹ̀ bá ti rọ̀ díẹ̀ kí wọ́n ṣe gírí, kí wọ́n máa relé wọn. Ẹ jẹ́ káwọn ẹrú kó gbogbo dúkìá, kí wọ́n ṣe wọ́n lọ́jọ́ ságbàlá pátápátá. Ẹ tọ́jú gbogbo àwọn àlejò, ẹ sì kó gbogbo àwọn ogún mi jọ. Bẹ́ẹ̀ ni gbogbo wọn ń bẹ̀rù jẹ̀jẹ̀. Gbàgì ń kó wọn wọnú ilé lọ. Gáà nìkan jókòó, bẹ́ẹ̀ la sì ń gbọ́lù. Ìlú ń dún lákọlákọ, ìlú ń dún pé kò sẹ́ni tó lè dúró. Àfòkè àfòkè àfigbó àfòkè. Ẹni pé kan máa lò lẹ̀. Ẹni pé kan máa lò lẹ̀. Ẹni pé kan máa lò lẹ̀. Ìwọ̀ríwọ̀wọ̀ olóhùn ẹgbẹ́ wa. Ẹ máa share fídíò yìí kó rìn jìnnà káwọn èèyàn lè mọ̀ pé nítòótọ́ Yorùbá dùn púpọ̀. Ìtàn Basorun Gáà rèé o. Bó rántí ikú Gáà kò sòótọ́. Ọlákúnlé Fásùgbà lórúkọ èmi tí mò ń kà á sọ ọ́ di wíwò fún yín. Daniel Ayọ̀mídé Ọlọ́rundáre
lólóòtú, Queen Sheba ló kọrin, bàbá wa Adébáyọ̀ Fálétí ló kọ ìwé ìtàn Basorun Gáà. Ṣeré bígún bá ṣe bí níṣẹ́ là ń fọwọ́ gbalẹ̀ jí. ẹni tó nira fún ọ̀pọ̀lọpọ̀ láti kàwé ìtàn, pàápàá tó bá jẹ́ ìwé ìtàn Yorùbá. Ìdí nìyí tí mo ṣe jókòó ronú pé kí la lè ṣe láti mú kí èdè Yorùbá tó dùn yàngbàyàngbà létí aráyé kó di èyí tí yóò máa wu àwọn èèyàn láti kà. Bí mo ò bá tiẹ̀ lè kàwé ìtàn ọ̀hún, tí wọ́n á lè sọ pé àwọn ọmọ tó wà nínú ìwé ìtàn náà, tí àwọn ìtàn tó ti wáyé ti pẹ́ níjó ojú ń bẹ lórúnkún nílẹ̀ Yorùbá yóò sì di mímọ̀ fáwọn ìsìn wẹ́wẹ́ tí ń dàgbà bọ̀. Ọlákúnlé Fásùgbà lórúkọ mi, a ti wá gbé kalẹ̀ ní ìkànnì Yorùbá Gidi TV àwọn ìwé ìtàn bí ìtàn Basorun Gáà, Ògbójú ọdẹ nínú igbó Rúmọlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo kà á, a tún sọ ọ́ di fídíò fún yín kẹ́ ẹ lè rí wò fún ìgbádùn yín, àkàkọ́gbọ́n, àkàlóye, àkàgbédè. Yóò dáa tẹ́ ẹ bá ń wo àwọn fídíò yìí, yóò ràn yín lọ́wọ́ púpọ̀. Ìyẹn náà ó sì jẹ́ ìwúrí fún àwa náà, nítorí pé iṣẹ́ tó lágbára ni. Ká tó kà á, ká tó gé e lórí kọ̀ǹpútà, ká tó wá sọ ọ́ di fídíò èyí tẹ̀ láǹfààní àti máa rí wò. Ẹ jọ̀ọ́ ẹ gbárùkù ti èdè Yorùbá nípa wíwo àwọn fídíò wa kéde máa share ẹ̀, yóò ṣeéṣe o. Báyìí là ń ṣe nínú stúdíò, ẹ máa bá wa ká lọ. ìwé ìtàn Basorun Gáà lẹ́tí láǹfààní àti jẹ̀gbádùn, èyí tí alàgbà Adébáyọ̀ Fálétí kọ pẹ̀lú àrògùn. Ẹ kú ojúlọ́nà ẹ́písòòdù tuntun tó ń bọ̀ lọ́nà. Ìrọ̀rùn ti dé, ẹ wá bá wa yọ̀, ẹ bá wa jó. Iléeṣẹ́ kan àlọ́tọ̀ tó ń ta jíjẹ mímu, aṣọ wíwọ̀, ohun èlò ìtọ́jú ilé. Ilẹ̀ fẹ́ ní Naija tàbí l'Amẹ́ríkà. Dollar Touch lẹ pé kí á wá jẹ́. Dollar Touch ni o. ó kárí láyé ọmọdé yìí Dollar Touch International tó kárí ayé kílẹ̀ ń fẹ́ lọ́dọ̀ wa tẹ́ ò rí tilẹ̀ yìí ní tàbí tókè òkun ẹ jẹ́ ká mú láti bí oúnjẹ tá à ń jẹ àwọn jíjẹ tilẹ̀ òkèèrè tó ń ti ìlú United States of America wá irú ráìsì wo lẹ fẹ́ tẹ́ ò rí basmati rice delta rice caroline rice brown rice àti pa excellent rice ẹ̀wà tí wọ́n ti bó náà wà tẹ̀lé fi ṣàkàrà àti mọ́mọ́ àwọn oúnjẹ tilẹ̀ wa ń kọ́ èlùbọ́ ṣakítì kì í bàjẹ́ èlùbọ́ gẹ̀dẹ̀ tó gbó gàrí tó ṣe tẹ̀lẹ́bà tó tún ṣe mu òróró ìlú òyìnbó àti pupa ilẹ̀ wa pọ̀mọ́ ìjẹ̀bú tó ṣara lóore àwọn ohun mímu ẹlẹ́rìndòdò lóríṣiríṣi soda drinks tá à ń pè ní minerals àti ensure drinks tó dáa fáwọn àgbàlagbà imported fruit juice lóríṣiríṣi cranberry juice tó ń fọ kíndìnrín fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ inú ara oògùn one èdè tó ní èròjà vitamin nínú fún àgbàlagbà àti tọmọ kékeré lọ́kùnrin àti lóbìnrin ìpápánu ìpápátè lọ́lọ́kan òjọ̀kan fáwọn ọmọdé àtàgbàlagbà candy chocolate coconut chinchin banana chinchin pẹ̀lú wheat chinchin fáwọn tí kò nífẹ̀ẹ́ sí flour àtúnlẹ̀ supply yìí níbi ayẹyẹ ìnáwó yòówù kẹfẹ́ ṣe ní Dollar Touch à ń ta àwọn aṣọ wíwọ̀ ìgbàlódé fọkùnrin àtobìnrin aṣọ wíwọ̀ fáwọn ọmọdé látọmọ
látọmọ ọdún kan sọmọ ọdún méjìlá a year to 12 years old trousers polo shirts skirt and blouse gown underwear lóríṣiríṣi fún takọtabo singlet boxers brazier àtàwọ̀tẹ́lẹ̀ àwọn obìnrin lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn bàtà ramanda quality fancy shoes tí ò lẹ́lẹ́gbẹ́ dollar touch lẹ́ ó ti rí gbogbo ẹ̀ o àwọn ohun èlò ilé lọ́lọ́kan ọ̀jọ̀kan ohun èlò ilé ìdáná ohun èlò ilé ìwẹ̀ lóríṣiríṣi imported dé gbogbo wọn láti ìlú USA ìpàrọ̀ olóòórùn dídùn lóríṣiríṣi Averron perfume body spray cosmetics tissues paper towel body cream àwọn wigs lóríṣiríṣi àtàwọn ohun àmúṣaralóge mìíràn ní ti tàlàáfíà ara wa dollar touch ń gbìyànjú o wọ́n ta diagnosing machine tá a fi ń ṣàyẹ̀wò ìtọ̀ ṣúgà ẹ̀jẹ̀ ríru ìfúnpá gàgàrà àtàwọn àìsàn mìíràn tó ń bàgọ́ ara fínra body massage machine wà tá a fi ń tora walker bike fáwọn arúgbó kẹ̀kẹ́ àwọn ọmọdé ògbẹ́yìn monitoring machine tí ó mọ tayín lólobó pa àwọn ọmọ yín ti jí ìlédìí àwọn arúgbó àti tọmọ kékèké diapers ó pọ̀ nílẹ̀ bàbẹ̀dọ̀ ní ti ẹ̀bùn lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ̀bùn ọjọ́ ìbí ẹ̀bùn ìgbéyàwó ẹrù ìdáná àtẹ̀bùn yòówù kẹ́ lè nílò ẹ kàn sí wa ní dollar touch a tún lè bá yín mú aṣọ ẹbí àǹkó fún ìnáwó tàbí ayẹyẹ yòówù kẹ́ fẹ́ ṣe yálà ní Nàìjíríà tàbí lókè òkun home delivery service wà tá ò bá yín kó gbogbo tẹ́ bá rà nílé ìtajà wa débikíbi tẹ́ bá ń gbé lọ kò síbi tẹ́ ń gbé lọ tá ò ní bá yín gbé dé kò sì sí ohun tẹ́ béèrè tẹ́ ò lè ríra kò sí bẹ́ẹ̀ ti fẹ́ sanwó ọjà tí kò tẹ́ wa lọ́rùn yálà ní dọ́là ní pounds tàbí náírà gbogbo ẹ̀ ní wẹ́bsáìtì wa lẹ ti lè rí gbogbo ohun tí ẹ bá fẹ́ rà o www.dollartouch.com pick up address níbi tẹ́ ò ti wá gba àwọn ẹrù yín ní number 1 Alade Street Oshodi Lagos fún ìbéèrè tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 081-373-66848 àti 090-139-58880 United States number 646-737-6538 email dollartouchng@gmail.com Dollar Touch International shopping the easy way. Dollar Touch lẹ pé kíyàwó jẹ́. Dollar Touch ni